ọ̀rọ̀ ìtìsíwájú ti àfá àgbà Shaykh Ṣāliḥ Fawzān al-Fawzān sí ìwé manhaj al-Anbiyaa fi da'wati illallah fihi al-hikmatu wal-'aql ti àfá àgbà Shaykh Rabi' ibn Hadi Umair al-Madkhali. Ní orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run, gbogbo ẹ̀yìn ni fún Ọlọ́run olúwa gbogbo àgbáyé, ẹni tó pa wá láṣẹ láti tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ àti pípèpè sí ojú ọ̀nà rẹ̀. Ẹ̀yìn àti àlàáfíà kí ó máa bá ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ẹni tí ó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí di ọjọ́ ẹ̀san. Lẹ́yìn eléyìí, ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run jẹ́ ojúpọ̀nà òjíṣẹ́ sallallahu alayhi wa sallam àti àwọn tí wọ́n tẹ̀lé, gẹ́gẹ́ bí Ọlọ́run tí ó ga jùlọ ṣe sọ wípé, sọ pé èyí ni ojú ọ̀nà mi, èmi àti àwọn tí wọ́n tẹ̀lé mi sì ń pèpè sí ojú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ìmọ̀ àmọ̀dájú àti ẹ̀rí. Mímọ́ ni fún Ọlọ́run, èmi kò sí lára àwọn ọ̀ṣẹbọ. Súrọ́tù Yusuf. Ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run ni iṣẹ́ gbòógì àwọn òjíṣẹ́ àti àwọn tí wọ́n bá tẹ̀lé wọn pátápátá láti mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀, àti láti inú ìṣàìgbàgbọ́ lọ sínú ìgbàgbọ́, àti láti inú ìmú orogún pẹ̀lú Ọlọ́run lọ síbi ìmú Ọlọ́run lọ́kan ṣoṣo, àti láti inú iná bọ́ sínú aljanna. Ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run wà lórí àwọn òpó, ó sì dúró lórí àwọn ìpìlẹ̀ tí kò ṣeé má dúró lé lórí. Tí ó bá sì ṣàfẹ́kù ẹyọ kan nínú rẹ̀, kò ní jẹ́ ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run tó lálàáfíà, kò sì ní so èso tí a fẹ́, láì ná ní ìsapá tí a ná àti àsìkò tí a fi ṣòfò, gẹ́gẹ́ bí àwọn ohun tí a ń rí tí ó sì ń ṣẹlẹ̀ sí púpọ̀ nínú àwọn ìpèpè ìgbàlódé, àwọn eléyìí tí wọn kò gbé kalẹ̀ lórí àwọn òpó náà, tí wọn kò sì mú wọn dúró lórí àwọn ìpìlẹ̀ náà. Àwọn òpó tí ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run tó lálàáfíà dúró lé lórí, gẹ́gẹ́ bí kìtáàb àti súnnà ṣe tọ́ka sí, wọ́n ṣe é kó pọ̀ ní ṣókí báyìí. Alákọ̀ọ́kọ́, ìmọ̀ sí ohun tó ń pèpè sí. Kò tọ́ kí aláìmọ̀kan jẹ́ olùpèpè. Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ fún ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam wípé, sọ pé èyí ni ojú ọ̀nà mi, èmi àti àwọn tí wọ́n tẹ̀lé mi sì ń pèpè sí ojú ọ̀nà Ọlọ́run pẹ̀lú bàṣírọ̀, ìyẹn ìmọ̀ àmọ̀dájú àti ẹ̀rí. Súrọ́tù Yusuf. Bàṣírọ̀ ni ìmọ̀, nítorí olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run gbọ́dọ̀ kojú àwọn àáfàá ìṣìnà tí wọn yóò dojú ìrújú kọ, tí wọn yóò sì já níyàn pẹ̀lú irọ́ òun asán, nítorí kí wọ́n lè fi wó òdodo lulẹ̀. Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ wípé, jà wọ́n níyàn pẹ̀lú èyí tí ó fi ń dára jùlọ. Súrọ́tù Nahl. Annabi sallallahu alayhi wa sallam sọ fún Mu'adh wípé, ó pàdé àwọn ìjọ kan nínú àwọn ahlul kitab, ìyẹn àwọn Yahudi àti àwọn Nasara. Nítorí náà, tí olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run kò bá dira pẹ̀lú ìmọ̀ eléyìí tí ó fi kojú gbogbo ìrújú, tí yóò sì fi ta kàngàn pẹ̀lú gbogbo olódì rẹ̀, wọn yóò borí rẹ̀ láti ibi ìpàdé kìíní, tí yóò sì takú láti ìbẹ̀rẹ̀ ọ̀nà. Ẹlẹ́ẹ̀kejì, ìmáa ṣiṣẹ́ pẹ̀lú ohun tí ó ń pèpè sí, títí tí yóò fi jẹ́ àwòkọ́ṣe dáadáa, tí àwọn ìṣesí rẹ̀ máa tọ́ka àwọn ọ̀rọ̀ rẹ̀ lódodo, tí àwọn òbílẹ̀jẹ́ ò sì ní rí àwíjàre lórí rẹ̀. Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ nípa ànábì rẹ̀ Ṣuaibu wípé, ó sọ fún àwọn ìjọ rẹ̀ wípé, èmi kò sì fẹ́ yapa yín nípa nǹkan tí mò ń kọ̀ fún yín, kò sì sí ohun tí mo fẹ́ bí kò ṣe àtúnṣe pẹ̀lú bí mo ṣe lágbára mọ́. Súrọ́tù Hud. Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ fún ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé, sọ pé dájúdájú ìrun mi, ìdúró mi, ìṣẹ̀mí mi àti ikú mi jẹ́ ti Ọlọ́run olúwa gbogbo ẹ̀dá, kò sí akẹgbẹ́ fún un. Ìyẹn ni wọ́n pa aláṣẹ fún mi, èmi sì ni ẹni àkọ́kọ́ àwọn mùsùlùmí. Súratul An'am. Ọlọ́run tí ọlá rẹ̀ ga tún sọ wípé, níbi ọ̀rọ̀ sísọ, ta ni ó dára ju ẹni tí ó ń pèpè sí ọ̀dọ̀ Ọlọ́run tí ó sì ń ṣe iṣẹ́ rere. Súrọ́tù Fussilat. Ẹlẹ́ẹ̀kẹta, al-Ikhlas, ìyẹn ìṣàfọ̀mọ́ ìjọsìn fún Ọlọ́run nìkan, kí ìpèpè náà jẹ́ láti fi wá ojúrere Ọlọ́run, láì fi ṣe kárí ni, tàbí kágbọ́ ni, tàbí fún ìgbéga, tàbí fún ipò aṣíwájú, tàbí ìmáa fi rókàn fún àwọn ohun ilé ayé. Nítorí pé tí nǹkan kan nínú àwọn ohun tí à ń lépa rẹ̀ yìí bá wọ inú rẹ̀, kò ní jẹ́ ìpèpè fún Ọlọ́run nìkan mọ́, á jẹ́ ìpèpè sí ara ẹni, tàbí fún àwọn ohun tí à ń lépa rẹ̀,
gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń ròyìn nípa àwọn ànábì rẹ̀ wípé wọ́n á máa sọ fún àwọn ìjọ wọn wípé èmi kò bí yín ní owó ọ̀yà kan lórí rẹ̀. Suratul An'am. Èmi kò bí yín léèrè dúkìá kan lórí rẹ̀. Suratul Hud. Ẹlẹ́ẹ̀kẹrin, ìmáa bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tí ó ṣe pàtàkì jùlọ síwájú ohun tí ó ṣe pàtàkì tẹ̀lé. Òun ni kí ó máa pèpè lákọ̀ọ́kọ́ lọ sí ibi ìṣàtúnṣe àkídà, ìyẹn ìgbàgbọ́ àti àdìsọ́kàn Islam, pẹ̀lú pípàṣẹ ìṣàfọmọ gbogbo ìjọsìn fún Ọlọ́run nìkan àti ìkọ̀ àṣírík, ìyẹn ìmú orogún pẹ̀lú Ọlọ́run. Lẹ́yìn náà ni pípàṣẹ ìmáa gbérun dúró àti ìmáa yan zaka àti ṣíṣe àwọn iṣẹ́ ọ̀ranyàn àti gbígbé àwọn ohun ẹ̀kọ́ jù sílẹ̀, gẹ́gẹ́ bí eléyìí ṣe jẹ́ ojúpọ̀nà gbogbo àwọn òjíṣẹ́ pátápátá, gẹ́gẹ́ bí Ọlọ́run tí gíga ń bẹ fún ṣe sọ wípé dájúdájú a ti gbé òjíṣẹ́ dìde nínú ìjọ kọ̀ọ̀kan láti jíṣẹ́ wípé ẹ jọ́sìn fún Ọlọ́run kí ẹ sì jìnnà sí àwọn òrìṣà. Suratul Nahl. Àti ọ̀rọ̀ Ọlọ́run tí gíga ń bẹ fún tó sọ pé a kò rán òjíṣẹ́ kan níṣẹ́ síwájú rẹ̀ àfi kí a fi ìmísí ránṣẹ́ sí wípé dájúdájú kò sí Ọlọ́run kan tí ẹ gbọ́dọ̀ jọ́sìn fún ní òdodo àyàfi èmi, ìyẹn Ọlọ́run. Nítorí náà ẹ jọ́sìn fún mi. Suratul Anbiyaa. Àti èyí tó yàtọ̀ sí nínú àwọn áyà. Nígbàtí Ànábì sallallahu alayhi wa sallam gbé Mu'adh dìde lọ sí Yemen, ó sọ fún wípé dájúdájú ó máa pàdé àwọn ìjọ kan nínú àwọn ahlul kitab, ìyẹn àwọn Yahudi àti àwọn Nasara, kí ohun àkọ́kọ́ tí ó pè wọ́n sí jẹ́ ìjẹ́rìí pé kò sí Ọlọ́run tó tó jọ́sìn fún ní tòótọ́ àyàfi Ọlọ́run Allah. Tí wọ́n bá sì dá olóhùn lórí eléyìí, kí o tún kọ́ wọn wípé dájúdájú Ọlọ́run ti ṣe ìrun 5 lé wọn lórí ní ọ̀sán àti ní òru. Al-Hadith. Níbi ojúpọ̀nà àti ìlànà ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run rẹ̀, Ànábì sallallahu alayhi wa sallam ni ó fi ń dára jù ní àwòkọ́ṣe. Òun sì ni àlàkalẹ̀ rẹ̀ fi ń pé jùlọ, tí ó fi ń jẹ́ pé ó wà ní Mọ́kà fún ọdún 13 tó ń pe àwọn èèyàn síbi ìmú Ọlọ́run lọ́kan, tí ó sì ń kọ̀ fún wọn kúrò níbi ìmú orogún pẹ̀lú Ọlọ́run, síwájú kí ó tó pa wọ́n láṣẹ ìrun àti zaka àti ààwẹ̀ àti hajj, àti síwájú kí ó tó kọ̀ fún wọn kúrò níbi owó èlé, ìwà nàbì àti panṣágà, olè jíjà àti ìpànìyàn láìlẹ́tọ̀ọ́. Ẹlẹ́ẹ̀karùn-ún, ìní sùúrù lórí àwọn ohun tí ó bá pàdé lójú ọ̀nà ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run nínú ilé kókó àti àwọn ohun tí ó bá kojú nínú aburú àwọn ènìyàn, nítorí ojú ọ̀nà dáwà ò kì í ṣe ohun tí wọ́n tẹ́ pẹ̀lú àwọn òdòdó, ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó kún fún àwọn ohun tí ọkàn kọ̀ àti àwọn ohun tí ó léwu. Àwọn tí wọ́n fi ń dára jù ní àwòkọ́ṣe níbi eléyìí ni àwọn òjíṣẹ́ Ọlọ́run, kí ẹ̀yìn Ọlọ́run àti àlàáfíà rẹ̀ máa bá wọn, níbi ohun tí wọ́n kojú lọ́dọ̀ àwọn ìjọ wọn nínú aburú àti ìfiniṣí yẹ̀yẹ́, gẹ́gẹ́ bí Ọlọ́run tí gíga ń bẹ fún ṣe sọ wípé wọ́n kúkú ti fi àwọn òjíṣẹ́ kan ṣe yẹ̀yẹ́ síwájú rẹ̀, nítorí náà ohun tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ yìí sì ń yí àwọn tí wọ́n ń ṣe yẹ̀yẹ́ po. Suratul An'am. Ó tún sọ pé wọ́n kúkú ti pe àwọn òjíṣẹ́ kan lópùrọ́ síwájú rẹ̀, wọ́n sì ṣe sùúrù lórí nǹkan tí wọ́n fi pè wọ́n ní òpùrọ́, wọ́n sì ń fi ìnira kàn wọ́n títí di ìgbà tí àránṣe wa fi dé wá bá wọn. Suratul An'am. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni àwọn tí wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ ṣe kojú àwọn aburú àti ilé kókó pẹ̀lú òǹdíwọ̀n bí wọ́n ṣe dúró níbi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run ní ti àwòkọ́ṣe àwọn òjíṣẹ́ alápọ̀nlé wọ̀nyí, kí ẹ̀yìn Ọlọ́run tó fi ń dára jùlọ àti àlàáfíà rẹ̀ tó mọ́ jùlọ máa bá wọn. Ẹlẹ́ẹ̀kẹfà, kí olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run jẹ́ ẹni tí ó kún fún ọ̀ṣọ́ pẹ̀lú ìwà dáadáa, kí ó sì máa lo ọgbọ́n ìjìnlẹ̀ níbi ìpèpè rẹ̀, nítorí eléyìí yóò jẹ́ kí ìpèpè rẹ̀ jẹ́ ìtẹ́wọ́gbà, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pàṣẹ fún ànábì rẹ̀ alápọ̀nlé méjèèjì Musa àti Harun, kí àdúrà àti àlàáfíà máa bá wọn, wípé kí wọ́n lo eléyìí níbi kíkojú ẹni tí ó fi ń jẹ́ kèfèrí jùlọ lórí ilẹ̀, ìyẹn Fìràáù, eléyìí tí ó ń pe àpèmọ́ra ìjẹ́ Olúwa. Nígbà tí Ọlọ́run, kí mímọ́ máa bẹ fún, sọ wípé ẹ sọ ọ̀rọ̀ lílẹ̀ fún, ó ṣeé ṣe kí ó lo ìṣítí tàbí kí ó páyà. Súrọ́tù Tọ́ha. Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ fún Musa kí àdúrà àti àlàáfíà máa bá wípé lọ bá Fíráùn, dájúdájú
ó ti tayọ ẹnu ààlà, kí o sì sọ fún un wípé ǹjẹ́ o máa ṣàfọ̀mọ́ ara rẹ bí, kí èmi sì fi ọ̀nà mọ́ dé ọ̀dọ̀ Olúwa rẹ, kí o sì páyà. Súratun Nazi'at. Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ níbi ọ̀rọ̀ Ànábì wa Muhammad, kí àdúrà àti àlàáfíà máa bá wípé pẹ̀lú ìkẹ́ kan láti ọ̀dọ̀ Ọlọ́run ni ó fi rọ̀ fún wọn. Tí o bá jẹ́ ẹni burúkú ọlọ́kàn líle ni, wọn kò bá ti túká kúrò lọ́dọ̀ rẹ. Súratu Ali Imran. Ọlọ́run tí ọlá rẹ̀ ga tó sọ wípé dájúdájú ó wà lórí ìwà ńlá, ìyẹn ìwà dáadáa. Súratu Qalam. Ọlọ́run tí ọlá rẹ̀ ga tó sọ pé pèpè sí ojú ọ̀nà Olúwa rẹ̀ pẹ̀lú ọgbọ́n ìjìnlẹ̀ àti ìṣítí rere, kí o sì jà wọ́n níyàn pẹ̀lú èyí tí ó dára jùlọ. Súratu Nahl. Ẹlẹ́ẹ̀keje, kí olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run ní ìjàmùrè tó fẹsẹ̀ rinlẹ̀, kò sì gbọdọ̀ jákàn kúrò níbi ìmọ̀ arókan èso rere ìpèpè rẹ̀ àti ìmọ̀nà ìjọ rẹ̀. Kò gbọdọ̀ jákàn kúrò níbi àránṣẹ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ rẹ̀, kódà kí àkókò jìnnà, kí ọjọ́ sì pẹ́. Àwòkọ́ṣe dáadáa ń bẹ lára àwọn òjíṣẹ́ Ọlọ́run níbi eléyìí. Ànábì Ọlọ́run Nuh, kí àdúrà àti àlàáfíà Ọlọ́run máa bá a, ó wà láàrin àwọn ìjọ rẹ̀ fún 1000 ọdún dín ní 50 lẹ́ni tó ń pè wọ́n lọ sí ojú ọ̀nà Ọlọ́run. Àti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, nígbà tí aburú àwọn kèfèrí le koko lé lórí, tí màláíkà ní ìkápá àwọn òkè dé wá bá, tó ń gbàyànjá lọ́wọ́ rẹ̀ láti pa wọ́n run pẹ̀lú òkè méjì. Ó sọ wípé rárá, mo fẹ́ ṣe sùúrù pẹ̀lú wọn, bóyá Ọlọ́run lè yọ láti ara wọn àwọn ọmọ tí yóò sin Ọlọ́run lọ́kan ṣoṣo, tí wọn kò sì ní mú orogún pẹ̀lú Ọlọ́run. Nígbà tí olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run bá ti pàdánù àwọn ìròyìn yìí, yóò takú sí àkọ́kọ́ ojú ọ̀nà, yóò sì ní ìrẹ̀wẹ̀sí, yóò sì kó súsú níbi iṣẹ́ rẹ̀. Nídìí èyí, èyíkéyìí ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run tí kò bá dúró sí orí àwọn ìpìlẹ̀ yìí, tí ojúpọ̀nà ìpèpè náà kò sì dúró lórí àwọn ojúpọ̀nà àwọn òjíṣẹ́, yóò kó sísú, yóò sì kùnà, ìkágara yóò débá, kò sì ní àǹfààní kankan. Ìtọ́ka ẹ̀rí tó dáa fún eléyìí ni àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ti ìgbàlódé, tí wọ́n ti mú ojúpọ̀nà ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run tí ó yapa ojúpọ̀nà àwọn òjíṣẹ́ fún ara wọn. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí, àyàfi díẹ̀ nínú wọn ti fọ́nú fọ́ra kúrò níbi ọ̀rọ̀ àkídà, ìyẹn àdìsọ́kàn mùsùlùmí tòótọ́, wọ́n sì ń pèpè lọ síbi ìṣàtúnṣe àwọn àyàbá ọ̀rọ̀. Ẹgbẹ́ ń pèpè sí ìṣàtúnṣe ètò ìdájọ́ àti òṣèlú, tí ó sì ń béèrè fún ìgbédìde àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ ṣẹ̀ríà àti lílo òfin ṣẹ̀ríà níbi dídájọ́ láàrin àwọn èèyàn. Eléyìí jẹ́ apá ọ̀rọ̀ tó ṣe pàtàkì lóòótọ́, ṣùgbọ́n òun kọ́ ló ṣe pàtàkì jùlọ, nígbà tó jẹ́ wípé báwo ni èèyàn yóò ṣe máa béèrè lílo òfin Ọlọ́run lórí olè àti oníṣìná síwájú lílo òfin Ọlọ́run lórí olùmú orogún pẹ̀lú Ọlọ́run? Báwo ni èèyàn yóò ṣe máa béèrè fún lílo òfin Ọlọ́run láàrin oníjà méjì níbi ọ̀rọ̀ àgùntàn tàbí ràkúnmí síwájú ìmáa béèrè fún lílo òfin Ọlọ́run lórí àwọn olùjọ́sìn fún àwọn òrìṣà àti àwọn sàárè, àti lórí àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ níbi àwọn orúkọ Ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀, tí wọ́n ṣàlàyé ìtumọ̀ wọn kúrò níbi pàápàá ìtumọ̀ wọn, tí wọ́n sì ń yí àwọn ọ̀rọ̀ rẹ̀ padà. Ǹjẹ́ àwọn wọ̀nyí ni wọ́n le jù níbi ìdáràn ni, tàbí àwọn tí wọ́n ń ṣe ṣìnà àti àwọn tí wọ́n ń mu ọtí àti àwọn tí wọ́n ń jalè? Dájúdájú, àwọn ọ̀ràn wọ̀nyí jẹ́ ìdẹ́ṣẹ̀ sí ẹ̀tọ́ àwọn ẹrúsìn Ọlọ́run, tí ìmú orogún pẹ̀lú Ọlọ́run, ìkọ̀ àwọn orúkọ Ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ sì jẹ́ ìdẹ́ṣẹ̀ sí ẹ̀tọ́ olùdẹ́dàá, kí mímọ́ máa bẹ fún un, tí ẹ̀tọ́ olùdẹ́dàá sì gbáwájú àwọn ẹ̀tọ́ àwọn ẹ̀dá. Shaykh Islam Ibn Taymiyyah sọ níbi ìwé Istiqamah wípé ẹ rí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú ìmú Ọlọ́run lọ́kan ṣoṣo tó dúró déédéé, ó lóore ju ìmú Ọlọ́run lọ́kan tó ti bàjẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Ẹgbẹ́ mìíràn ń ṣàfitì lọ sí ibi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run, ṣùgbọ́n ó ń rìn lórí ojúpọ̀nà mìíràn tó yapa ojúpọ̀nà àwọn òjíṣẹ́. Bákan náà, kò sì mú ọ̀rọ̀ àkídà ní pàtàkì. Ohun tí ó mú ní pàtàkì ni ìmáa sin Ọlọ́run àti ìmáa ṣe àsíkìrí lórí ojú ọ̀nà àwọn onísúfí. Wọ́n sì kọjú mọ́ ìmáa jáde àti ìmáa ṣe ìrìn àjò afẹ́. Ohun tí ó sì múmú láyà wọn ni ìmáa pe àwọn èèyàn mú ara wọn láì wòye sí àwọn àkídà wọn.
Gbogbo eléyìí pátá jẹ́ ojú ọ̀nà àdádálẹ̀, bíbẹ̀rẹ̀ pẹ̀lú ohun tí àwọn òjíṣẹ́ fi ṣe ìparí. Eléyìí dà gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ ṣe ìwòsàn fún ara tí wọ́n ti gé orí rẹ̀ kúrò. Nítorí àkídà níbi ẹ̀sìn ó wà nípò orí nínú ara. Ohun tí a nílò láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ̀nyí ni àtúnṣe àwọn àgbọ́yé wọn pẹ̀lú ṣíṣẹ́rí padà sínú al-kitab, ìyẹn ìwé tí ń ṣe al-Qur'an, àti sunna, ìyẹn ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam, láti mọ ojúpọ̀nà àwọn òjíṣẹ́ níbi pípèpè sí ojú ọ̀nà Ọlọ́run. Nítorí Ọlọ́run mímọ́ rẹ̀ ṣe ròyìn ní pé ètò ìdájọ́ àti agbára eléyìí tí ó jẹ́ àkòrí ìpèpè ẹgbẹ́ tí a tọ́ka sí yìí kò lè wá sí ìmúṣẹ àyàfi lẹ́yìn ìṣàtúnṣe àkídà pẹ̀lú pé kí gbogbo ìjọsìn jẹ́ ti Ọlọ́run nìkan ṣoṣo àti ìgbéjùsílẹ̀ ìjọsìn fún àwọn ohun tí ó yàtọ̀ sí i. Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ wípé Ọlọ́run ṣàdéhùn fún àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo nínú yín tí wọ́n sì ṣe àwọn iṣẹ́ rere pé dájúdájú ó máa fi wọ́n ṣe àrólé lórí ilẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe fi àwọn tí wọ́n ṣíwájú wọn ṣe àrólé. Dájúdájú ó máa fi ààyè gba ẹ̀sìn wọn fún wọn, èyí tí ó yọ́nú sí fún wọn lẹ́yìn ìbẹ̀rù wọn. Dájúdájú ó máa fi ìfàyàbalẹ̀ dípò rẹ̀ fún wọn. Wọ́n jọ́sìn fún mi, wọn kò sì fi nǹkan kan mú orogún pẹ̀lú mi. Ẹnikẹ́ni tó bá ṣá ìgbàgbọ́ lẹ́yìn èyí, wọ́n jẹ́ àwọn òbílẹ̀jẹ́. Súrọ́tù Núr. Àwọn wọ̀nyí fẹ́ ìgbédìde ìjọba Islam síwájú fífọ ìlú mọ́ kúrò níbi àwọn àdìsọ́kàn ìbọ̀rìṣà tí ó wá pẹ̀lú àwòrán jíjọ́sìn fún àwọn òkú àti ìfẹ̀mísìn fún àwọn ìsà, eléyìí tí kò yàtọ̀ sí ìmáa jọ́sìn fún Láátà, Uzzá àti Mànáátà ẹlẹ́ẹ̀kẹta, bí kò ṣe pé ó tún lékún. Wọ́n ń gbìyànjú ohun tí kò ṣeé ṣe. Ẹni tí ó bá ń wá ìgbéga láì ṣiṣẹ́ yóò fi àsìkò ṣòfò níbi wíwá ohun tí kò ṣeé ṣe. Dájúdájú ìgbédìde òfin ṣẹ̀ríà àti ìgbédìde àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ àti ìgbédìde ìjọba Islam àti ìjìnà sí àwọn ohun ẹ̀kọ́ àti ṣíṣe àwọn ohun tí ó ṣọ̀ranyàn, gbogbo àkòrí ọ̀rọ̀ yìí pátá jẹ́ lára àwọn ìwọ̀ ìmú Ọlọ́run lọ́kan ṣoṣo àti ohun tí yóò mú pé òun sì jẹ́ ohun tí ó wà lẹ́yìn rẹ̀. Báwo ni a ṣe wá máa bìkítà pẹ̀lú ohun tí ó wà lẹ́yìn tí a sì gbé ìpìlẹ̀ jù sílẹ̀? Èmi sì rí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ̀nyí níbi ìyapa ojúpọ̀nà àwọn òjíṣẹ́ níbi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run ó pẹ̀kayọ láti ibi àìmọ̀kan wọn níbi ojúpọ̀nà yìí. Kò sì tọ́ kí aláìmọ̀kan jẹ́ olùpèpè, nítorí májẹ̀mú tí ó fi ń pàtàkì jùlọ níbi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run ní ìmọ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ nípa ànábì rẹ̀ wípé sọ pé èyí ni ojú ọ̀nà mi, èmi àti àwọn tí wọ́n tẹ̀lé mi sì ń pèpè sí ojú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ìmọ̀ àmọ̀dájú àti ẹ̀rí. Mímọ́ ni fún Ọlọ́run, èmi kò sì sí lára àwọn ọ̀ṣẹbọ. Súrọ́tù Yusuf. Ohun tí ó ṣe pàtàkì jùlọ tí olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run gbọ́dọ̀ ní ìmọ̀. Lẹ́yìn náà, a rí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n ṣe àfitì ara wọn lọ sí ibi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run tí wọ́n yapa láàrin ara wọn. Gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan gbé ìlànà kan kalẹ̀ fún ara rẹ̀ tó yàtọ̀ sí ìlànà ẹgbẹ́ mìíràn, ó sì gbé ojúpọ̀nà kan kalẹ̀ tí ó yàtọ̀ sí i. Eléyìí sì jẹ́ àbájáde tí kò ṣeé yẹ̀ sílẹ̀ fún yíyapa ojúpọ̀nà òjíṣẹ́ sallallahu alayhi wa sallam, nítorí ojúpọ̀nà òjíṣẹ́ jẹ́ ọ̀kan ṣoṣo, kò sí pínpín níbẹ̀, kò sì sí ìyapa ẹnu lórí rẹ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run tí ọlá rẹ̀ ga ṣe sọ wípé sọ pé èyí ni ojú ọ̀nà mi, èmi àti àwọn tí wọ́n ń tẹ̀lé mi sì ń pèpè sí ojú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ìmọ̀ àmọ̀dájú. Súrọ́tù Yusuf. Àwọn olùtẹ̀lé òjíṣẹ́ sallallahu alayhi wa sallam wà lórí ojú ọ̀nà kan ṣoṣo yìí, wọn kò sì pín yẹ́lẹyẹ̀lẹ. Dájúdájú àwọn tí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ ni àwọn tí wọ́n yapa ojú ọ̀nà yìí, gẹ́gẹ́ bí Ọlọ́run tí ọlá rẹ̀ ga ṣe sọ wípé àti pé dájúdájú èyí ni ọ̀nà mi tí ó jẹ́ ọ̀nà tààrà, nítorí náà ẹ tẹ̀lé, ẹ má ṣe tẹ̀lé àwọn ojú ọ̀nà mìíràn, nítorí kí ó má bàa mú yín yapa ojú ọ̀nà rẹ̀. Súratul An'am. Nígbà tí ó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n yapa ojúpọ̀nà òjíṣẹ́ yìí gbé ewu sórí Islam tí ó sì ń lé àwọn tí wọ́n fẹ́ wọnú rẹ̀, ìṣàlàyé rẹ̀ àti ìṣàlàyé wípé kò sí lára Islam ti pọn dandan, gẹ́gẹ́ bí Ọlọ́run tí ọlá rẹ̀ ga ṣe sọ wípé dájúdájú àwọn tí wọ́n ya ẹ̀sìn wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì di ìjọ
ìwọ kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú wọn. Suratul An'am. Àti nítorí pé Islam pèpè sí ìkópapọ̀ lórí òdodo gẹ́gẹ́ bí Ọlọ́run tí ọlá rẹ̀ ga ṣe sọ pé kí ẹ gbé ẹ̀sìn náà dúró kí ẹ sì má ṣe pín sí ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú rẹ̀. Suratu Shura. Ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé ẹ dì mọ́ okùn Ọlọ́run ní àpapọ̀, ẹ má ṣe pín sí ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀. Suratu Ali Imran. Nígbà tí ìṣàlàyé eléyìí ti wá pọn dandan tí ìkáṣọ lórí rẹ̀ sì ti ṣọ̀ranyàn, apá kan nínú àwọn onímọ̀ nínú àwọn tí wọ́n ní ìtara ẹ̀sìn àti ìmọ̀ ọ̀mọ̀dájú ti dìde láti pe àkíyèsí sí àwọn àṣìṣe àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ̀nyí àti ìṣàlàyé ìyapa wọn níbi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run sí ojúpọ̀nà àwọn ànábì, bóyá wọ́n á padà síbi òdodo wọn, nítorí òdodo jẹ́ dúkìá onígbàgbọ́ òdodo tó sọnù, àti fún ẹnikẹ́ni tí kò mọ àwọn àṣìṣe wọn tí wọ́n wà lórí rẹ̀ kí ó má ṣe gba ìtànjẹ. Nínú àwọn onímọ̀ wọ̀nyí, àwọn tí wọ́n gbé iṣẹ́ pàtàkì tí ó ṣe gbòógì yìí ní ìṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó sọ wípé ẹ̀sìn jẹ́ ìṣítí. A sọ pé fún ta ni? Ìrẹ òjíṣẹ́ Ọlọ́run. Ó sọ pé fún Ọlọ́run, fún ìwé rẹ̀, fún òjíṣẹ́ rẹ̀, fún àwọn olórí àwọn mùsùlùmí àti fún gbogbo mùsùlùmí. Nínú àwọn wọ̀nyí tí wọ́n ṣàlàyé tí wọ́n sì ṣe ìṣítí ni àgbà onímọ̀ ọlọ́lá ni dókítà Rabi' ọmọ Hadi al-Madkhali níbi ìwé yìí tí ó wà lọ́wọ́ wa tí orúkọ rẹ̀ ń jẹ́ manhaj al-Anbiyaa fi da'wati illallah fihi al-hikmatu wal-'aql, ìyẹn ojúpọ̀nà àwọn ànábì níbi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run, ọgbọ́n àti làákàyè ń bẹ. Wọ́n ti ṣàlàyé kí Ọlọ́run fi wọ́n ṣe kòńgẹ́ kí ó sì san wọ́n lẹ́san pẹ̀lú dáadáa ojúpọ̀nà àwọn òjíṣẹ́ níbi ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe wà nínú tírà Ọlọ́run àti inú súnnà òjíṣẹ́ rẹ̀. Ó sì ṣàfihàn ojúpọ̀nà àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó ti yapa láti ṣàfihàn ìyàtọ̀ láàrin ojúpọ̀nà ànábì àti àwọn onírúurú ojúpọ̀nà tó yapa ojúpọ̀nà àwọn òjíṣẹ́. Ó sì ṣàgbéyẹ̀wò àwọn ojúpọ̀nà yìí ní ìṣàgbéyẹ̀wò mímọ̀ àti déédéé pẹ̀lú ìfẹ́rinlẹ̀ pẹ̀lú àwọn àpẹẹrẹ àti àwọn ẹ̀rí. Ìwé rẹ̀ sì dé, gbogbo ẹ̀yìn ni fún Ọlọ́run, ní ìbámu sí àfojúsùn tí ó sì tún tó fún ẹni tí ó ń wá òdodo, tí ó sì jẹ́ ẹ̀rí lórí ẹni tí ó bá ṣagídí tí ó ṣe ìgbéraga. A bẹ̀ Ọlọ́run kó san ní ẹ̀san fún iṣẹ́ rẹ̀, kó sì jẹ́ kí ó ṣàǹfààní. Àdúà àti àlàáfíà kí ó máa bá Ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. Ó jẹ́ kíkọ láti ọwọ́ Ṣāliḥ ọmọ Fawzān, ọ̀jọ̀gbọ́n àgbà ní ilé ẹ̀kọ́ fáfitì al-Imam Muhammad ibn Saud al-Islamiyya.